الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. دخلت دخول الأسد وقلت هول الحماء أنتم النار وأنا الماء أطفأتكم والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون وإن جندنا لهم الغالبون لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صواب اللهم آمين. وكي الله يدعم ويجعل الله أكبر. وفي الله بننا وكذب محمد صلى الله عليه وسلم النبي تولوري أكيد بابا النبي محمد أشواج ويه تودر النبي تودر بياني كاكا بابا ميلا باجي أتو كسارة النبي ندادا ودوا شيكي شيكي فالنبي محمد ربنا أبمي تعالى جوكري كما ينكالي لا تاي تتديك يوم النبي محمد متي بابا مي سابون جدا بابا وإمام وفا àti gbogbo agbègbè rẹ̀ ẹ dákun lọ́la bàbá wa Alimi Janta ẹ já pariwo Sheikh bàbá wa ìmáàmù ẹ̀yin lẹ́ ń jẹ́ ó tààtù bẹ́ẹ̀ ni ó tààtù Sabongida ìmáàmù ọgbà ọba àlùbọ̀mí bàbá mi ìmáàmù ọlọ́mọṣàjẹ́ máa tààtù bí Muhammad wa alihi bàbá Sabongida ọdọdọ mi Al-Arabi bàbí bàbá mi ẹrùbù bàbá lẹrùbù ọlọmọṣàjáre gbé Ṣéhù owó bàbá mi ìmáàmù Ọ̀fà bàbá tó tààtù ọlọmọṣàjáre gbé bàbí gbogbo àwọn mẹ́yìn bàbá mi Mẹ́másà bàbá mi Àríyìbí Al-Muhaddithu bàbá Muhaddithu awwalu waliyaga awwalu kini jabata lọ Muhaddithu mi na Túndé bàbá mi Àríyìbí bàbá lẹ́rù Al-Fulani bókí alifáwa Tajidini ọlọ́run all the way from Jos ṣẹ́bẹ̀ náà ni Tajidini onígbàjẹ́ láìláì alibarika nígbà Muhammadu bàbá mi Yasin alfa mi lọ́jà tuntun bàbá wa Sukuti ọlọ́jọ́ báwa kí àwọn àfà wa ajẹ́tùmọ̀ mi ẹ̀rí Tajidini pásù ẹ̀yọ̀kan buhaya Tajidini bàbá mi Imam Ọ̀fà bó ti máa ń ṣe Tajidini pásù kan. Ayara Saiful Qadiriyya wọ́n mọ̀ tí wọ́n wọlé ìmọ̀ tó dẹ̀ kú sí Saiful Qadiriyya authentic ọ̀tẹ́ original ọ̀tẹ́ gẹ́gẹ́ Salati Amirul Jayshi Yahya Salati salli ala Muhammad ibn Amr kayfa tariqa
dọ́là nìyà ọ̀tẹ́ ẹ̀lẹ́ dọ́là ọ̀tẹ́ ẹ̀kọ́ káàdì fún mi ẹ̀dá kò dọ́là ti wọ́n ọ̀tẹ́ ẹ̀lẹ́ dọ́là $100 ilé dọ́là náà lẹ́wọ̀ yìí oníkà wòye ọlọ́wọ́ bá máa rà dọ́là yẹn lọ́wọ́ mi tó ti ń wí kò gbé ní láíláí ọ̀tẹ́ntíkì lọ́dọ̀ ìnábì náà ní ìnáma mọ́tàlù síbáàtì kẹ́lẹ́ náà sàgbọ́lání. من آل آدم العاصمة ميكودي اسمه ميكودي أبو بادي OON آدم الإلوري بابا لك كيف يشبه لني ميكودي سامي الفاوى أجتم أبي دم بكي بابا أجتم أبي بابا إمام أفا شيخ لما سموا وجندي بابا إمام الإلوري من بلولي ميكودي ميكودي بيارو àpàdé kí ẹ̀dá mi lórí. Bẹ́ẹ̀ni, kún fàyà kún ẹ̀júlẹ̀, ẹ̀júlẹ̀, kún fàyà kún ẹ̀ṣọ́ màgẹ́lì, bàbá ọ̀tẹ̀jì níní ẹ̀fọ́ ọ̀nyẹ̀ndà. Kún fàyà kún nìlé òkú ní bàyà rọ̀bà. Mọ́lẹ̀bí kàmínísà, ọmọ Ádámù Ìlọrí, ọmọ OON, bàbá Alágége wọ́n ṣe bẹ́ẹ̀ tẹ̀lé ní November 17, Mèkúdí. Èmi náà mi ò mọ̀ bóyá kéwù lẹ mọ̀ ní bóyá owó lẹ ní kò yé mi sí. Kún fàyà kún fún mi lówó lákòókò ọjọ́ alára èyí ṣe tẹ̀sẹ̀ pé bóyá. Ya Rasulallahi ẹ pariwo oníṣẹ́ alábẹ́ kúlẹ̀ òjijì. Bí Mèkúdí bá ti dìde wọ̀n láyé sọ̀rọ̀ ìdílé. Bóyá Rasulullah ya Mèkúdí. Bàbá yà sí ọmọ Mùdírù Markaz. Allah, wọ́n máa dá àkọ́kọ́ wálé ọkọ̀ kan ní. Ẹ̀lẹ́lẹ́ni bí bá ti ń ṣe mọ́jú ànẹ́bì.